ẹ wo numbers of camera tó pàdé mi ní ọjọ́ birthday daddy mi Prince Jídé Kòsọ́kọ́. tó ẹ̀yin èèyàn wa ẹ farabalẹ̀ kí ẹ gbọ́ ohun tí Lizzy Anjorin sọ nínú fídíò yìí, nítorí nínú fídíò tí ẹ̀ ń wò yìí lẹ ó ti máa gbọ́ bí Lizzy Anjorin ṣe sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nípa ohun tí ó ṣẹlẹ̀ sí ní ibi birthday Prince Jídé Kòsọ́kọ́, èyí tí gbogbo wa mọ̀ sí àgbà òṣèré Yorùbá ní Nàìjíríà. ẹ̀yin èèyàn wa ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan láti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí Lizzy Anjorin sọ nínú fídíò yìí. ẹ wo numbers of camera tó pàdé mi ní party tí mo lọ ní last week àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bí àwọn cameraman yìí bọ́n ṣe pọ̀ tó kò tí ì sí kankan tó wá fún yín ní kankan pa skin Lizzy ò dáa. ṣe rí àwọn kan wà lórí social media, they cannot afford some things, and since they cannot afford it they will be destroying it. As a woman you need to take good care of yourself. When you see me say Lizzy Anjorin is beautiful, camera doesn't do justice. Try and see me real life, you will see epitome of beauty. Just try and see me real life, like real life. If you watch the video I posted this morning, the video I posted this morning, wàá rí pé mo funfun látòkè títí dọ́wọ́ dé ara. Wàá rí pé ibi ìsàlẹ̀ ẹsẹ̀ mi ó dúdú. Kí ló dé tó ṣe dúdú? Nítorí shadow. Wàá rí pé moment tí ààrẹ kúrò lẹ́gbẹ̀ẹ́ mi, wàá rí pé ẹsẹ̀ mi pupa. But ẹni tó ní mental problem tá ti kọ́ pé kò ní jẹ́yàn nínú ayé, kò ní farabalẹ̀ wo fídíò yẹn tán níbi tí ààrẹ ti yẹ̀ kúrò. Tí ẹ á ní báwo lẹsẹ̀ ṣe dúdú. Èèyàn méjì ló wà nílé ayé, ẹni tó wá gbàràdá àtẹni tó wá wòran ẹgbẹ́. The video that I posted yesterday, the damask, báwo ló ṣe gan bí pálí ẹja. Ṣó ti rí damask sójú rí? Ṣó ti rí damask? Ó ti rí ọkùnrin tó ń wọ damask? Ẹlòmíì ní ó ti gan jù. Damask is not meant for ordinary people. Damask is meant for the royals. Damask is meant for àwọn olóyè. Ó dẹ̀ ní oyè tó máa jẹ kó tó lè wọ damask. Then àwọn age wo ló máa wọ damask? 40 upward. 40 years tó bá fẹ́ fi ṣe birthday, tó fẹ́ fi ṣe grand entrance. Ṣé rí damask tẹ́dẹ̀ rí lọ́rùn ààrẹ lánàá yẹn Mr. Lawal. That damask tẹ́mi bá fẹ́ ṣe ní ìsọ ẹlòmíì, mi ò ní gbà less than $4,000. Complete damask yẹn 6 pieces ló bá wá, èmi ò ní gbà less than $4,000. Complete pẹ̀lú bàtà. So it is not your regular outfit. A máa ń pè ní grand entrance aláta. So ti yẹn grand entrance. Damask is not meant to kó rọ̀ mọ́ yín lára. If you want to wear fabrics tó máa rọ̀ mọ́ yín lára, you can wear some fabrics. Ẹ lè wọ àwọn aṣọ àwọn Niger Delta, àwọn material yẹn. Ẹ lè wọ velvet. No. Fọkùnrin. Ẹ lè wọ velvet. Tẹ́ bá wọ velvet, ó máa parẹ́ mọ́ yín lára. Tẹ́ bá wọ àwọn materials, àwọn Niger Delta, ó lè parẹ́ mọ́ yín lára. Tẹ́ bá wọ àtíkù tó ń bá fi starch sí, ó lè rọra gan kínkínní. But damask is to gbé àṣà wa lárugẹ. Inú ọlá ńlá, nínú ipò ńlá ni damask wà. Tẹ́ bá wọ aṣọ tí mo mix papọ̀, sky blue with touch of orange lèmi wọ̀. Ẹ jẹ́ kí n fi fídíò yẹn hàn yín. Ẹ má bínú, à ń lọ ṣe show lẹ́ni, but mo ní láti, because mo rí pé a lot of people wọ́n understand àwọn fídíò ìpolówó ọjà mi. So fídíò yìí ni mò ń sọ̀rọ̀ nípa ẹ̀. Fídíò yìí ni mò ń sọ̀rọ̀ nípa ẹ̀. Eléyìí in particular, this. Then èyí tí ààrẹ ṣe tán tiẹ̀ wá ṣeré pa. So funny. This is meant for royal. This is not cheap. Tó o bá ní mọ́tò, you cannot rock it. Tí o bá sí nínú AC, you cannot rock it. And this is more preferable than aṣọ-òkè. Aṣọ-òkè is more heavier. More heavier. Aṣọ-òkè wúwo gan. Tẹ́ bá rí àwọn ọkọ àbí àwọn bàbá arúgbó tán bá rock aṣọ-òkè, ẹrù ńlá tó jowú ẹ̀ lọ ni wọ́n rock. Aṣọ-òkè wúwo gan. Ọkùnrin tí ò bá lẹ́mìí dáadáa kò lè gbé aṣọ-òkè. Aṣọ-òkè tún wá ju aṣọ-òkè lọ. Tẹ́ bá monitor àwọn aṣọ mi, both aṣọ-òkè àti damask tí mo máa ń tà, ẹ rí pé iṣẹ́ tí mo máa ń kó sí iṣẹ́ ńlá ni. Òun ni aṣọ grand entrance. Pé àwọn celebrant fẹ́ wọlé. Tí irú èmi sì have a very small stature.
very small stature. That is why tẹ́ bá wo ìró àti bùbá mi ó unique gan. I don't sew regular ìró and bùbá. That is why if you want to do your birthday, if you sew clothes from me, gbàgbé ẹ̀. Ìwọ ló máa sọ fún mi irú nǹkan tó fẹ́. If you want to do your birthday and you sew any fabrics from me, my ìró and bùbá is so unique because I have this very portable stature, very portable. That is why you will see my gele. My gele will do the talking. My jewelry, yes, I wear very heavy jewelry because I have this very smaller stature. Then I sell them. Ṣó ti yé yín, nǹkan tí wọ́n pè ní grand entrance nìyẹn. Ẹ máa try láti wò pa. Tẹ́ni bá post video, irú video wo ló ń post. Ṣó ti yé yín, ibi báyìí nsìn, though àwọn tí wọn bá ṣe party rí, àbí wọn ṣe birthday rí, wọn ṣe photo shoot, àbí wọn ó lójú ẹni tó lè yé. Ó lójú ẹni tí aṣọ ilé yé. Ṣó ti yé yín, it's not a regular fabric. So if you don't have a car, you cannot wear it. Tó bá dó nínú AC, ó lè fẹ́ ṣe party ní orí field kó wọ damask. It's not going to work. Àfi tó bá jẹ́ pé ọba tó jẹ́ ọba láyélúwà, ọba lè wọ̀, àwọn ọba láyélúwà lè wọ̀ because aṣọ wọn ni. Even aṣọ òkè náà, òun ló fi jẹ́ pé tí àwọn bá dé orí field, they will prefer to rock their dashiki. Wọ́n máa yọ agbádá wọn tó bá jẹ́ pé àwọn younger ọba, but tó bá jẹ́ pé older ọba, àwọn older ọba máa fi agbádá wọn sílẹ̀. Iṣẹ́ ńlá ni, aṣọ Yorùbá, aṣọ tó rẹwà ni. So for those of you tẹ́ bá wò ẹ wo iṣẹ́ yìí dáadáa. Mo ń bọ̀ picture tí ìjáde bọ̀ jẹ́ ń fi hàn yín. Ṣé rí iṣẹ́ dáadáa? Ṣé rí iṣẹ́ tí mo ṣe sí? Ṣé rí? Fún àwọn ọmọ Yorùbá àtàtà tó jẹ́ ọlọ́lá, damask yẹn nìkan kọ́ náà máa wò, wọ́n máa wo irú iṣẹ́ tí mo kó sí. Iṣẹ́ tí mo kó sí gangan ló ní ó jẹ́ kí aṣọ yìí di aṣọ ọlọ́lá. Ṣé ti rí iṣẹ́ yẹn? But regular person ò lè understand. Ṣé ti yín, regular person kò lè understand. Agbádá ìbò ṣe wà yìí, tí iṣẹ́ ààrẹ ò bá pọ̀, ó ní àwọn kankan tá a máa fi sí tó máa fi rọ̀. Ìyẹn material yóò lè rọ̀. But nítorí pé aṣọ grand entrance ni. Tẹ́ bá rí ọjọ́ òye wa nígbà tí èmi àti ààrẹ ń wọlé bọ̀, wọn ò ní láti sọ fún yín pé celebrant ló ń bọ̀. Ẹ ti mọ̀ pé celebrant ló ń bọ̀. Wọn ò ní láti sọ fún yín. Wọn ò ní. A lot of people máa ṣe party. Wọn ò ní dá yàtọ̀ sí crowd. Ó ti yé yín, ó waste owó ni. Ó waste owó. You wasted your money. You wasted your money, you wasted your resources. If you cannot, you know, come in like the real celebrant. So, ele. Then another one, be grey by, be color grey by, ele. No, but this one is more expensive. This is most expensive agbada ti money. This is most expensive agbada ti money. This is most expensive agbada ever. Timothy ever ṣe ní ilé iṣẹ́ mi. Here. This is most expensive agbada ever. This is very, very expensive. But Shepeteri just love our lady. Ó yẹ ṣe mọ̀ pé yẹn àjàgà ní jọ̀ngàn, bending roller waist, bend down select ló máa ń wọ̀. So this is most expensive agbada tí mo ti ṣe rí in history ní ilé iṣẹ́ wa. This is more. And àwọn kan máa ń bèrè pé ọ̀pá yìí, ọ̀pá tí ààrẹ mú dání yẹn, is not regular though. Mi ò ní for now. Then tẹ́ bá wo Lizzy wálé ẹ pọ̀, irú wàhálà wo rè? Ẹ wo jewelry tó wà lọ́wọ́ tèmi bí báyìí. Ṣé ti rí jewelry yẹn? Ṣé rí gbogbo àwọn ìmúra yìí sìn? Ìmúra grand entrance nìyẹn. Ìmúra pé àwa là ń ṣe party. Ìmúra onínáwó ẹ tó bá ń ṣe birthday, tó bá jọmọ ṣiṣẹ́, tó máa ń ṣiṣẹ́ gan tó fẹ́ ṣe birthday ẹ, kò bad tó bá rọ̀ kírun kọ́ báyìí pẹ̀lú ọkọ ẹ, kò bad. Tó bá yẹ pé ẹ fẹ́ celebrate birthday yín, ẹ fẹ́ ṣílé, àbí dáàdi yín fẹ́ ṣe 70th, 60th, 50th, 80th, you know, and so on and that depends. Ṣé ti yé yín, irú aṣọ báyìí ó máa ń jẹ́ ká mọ àwọn ọkùnrin tó gbé tán. Ṣé ti yé yín, àwọn ọkùnrin tó gbé tán, àwọn ọkùnrin tó lẹ́mìí ẹ̀, àwọn ọkùnrin. This is not regular, like I said, this is not regular. This is more expensive. This complete set of this is $7,500. This $7,500 complete set of this. Am I going to provide the ilẹ̀kẹ̀? Yes, I'm going to provide the ilẹ̀kẹ̀. I'm going to, but tí bá máa fún yín lọ́pàá mi ní fún yín ní ọ̀pá yìí.
mi lè fún yín ní rọ̀pá ẹ̀ but mo máa fún yín lọ́pàá, mo máa fún yín ní aṣọ 6 pieces which is agbádá, kẹ̀m̀bẹ̀, kí lorúkọ ẹ̀, dànṣíkí, agbádá, dànṣíkí, kẹ̀m̀bẹ̀, fìlà abetí ajá, fìlà olóyè àti fìlà ọba. That is 6 in 1. Then máa fún yín ní ọ̀pá, máa fún yín ní bàtà sí, máa fún yín ní ìlẹ̀kẹ̀.